mo fẹ́ bi àwọn ènìyàn fẹ́ fún wọn láṣìírí òkùnkùn èyí tó fẹ́ ṣẹlẹ̀ láìpẹ́. They want to renew they want to reprint the Nigerian currency. bẹ́ẹ̀ni ẹ sọ bẹ́ẹ̀. wọ́n fẹ́ tún owó Nàìjíríà wọ́n fẹ́ tún tẹ̀ wọ́n fẹ́ gbé tuntun jáde. ọ̀pọ̀lọpọ̀ ògo ló máa sọnù. màá fún yín láti màá kàn sọ díẹ̀ Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́. ọ̀pọ̀lọpọ̀ ògo ló máa sọnù, ọ̀pọ̀lọpọ̀ ògo dẹ̀ la máa tú sílẹ̀. torí nínú ìjọba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ láti fi owó tá a ná lọ́wọ́ ẹ̀ láti fi gba ògo wọn nínú ìjọba ẹ̀mí. ṣùgbọ́n ìjọ tó bá ti change owó yẹn kádàrá àwọn ènìyàn ní ṣiṣẹ́ mọ́ nínú ìjọba ẹ̀mí fún iṣẹ́ náà lò wọ́n fún. gbogbo àwọn àti lo kádàrá wọn fún owó nóòtì tó wà nílẹ̀ yìí. ìjọ tó bá ti change owó yẹn which is December 15 kádàrá wọn níṣẹ́ fáwọn tó lò wọ́n fún. so that many of them will begin gbogbo wọn sáré láti renew ní báyìí. tó máa rìn ní ìtọ́mọ irú ẹ̀yàwó tó ń bọ̀ ni àbẹ́dàwó tó ń bọ̀. wọ́n máa renew sórí owó tó ń bọ̀ ni. kí kálukú ṣọ́ra. kí pàápàá ní December ọ̀pọ̀lọpọ̀ ọmọ máa sọnù. mo gbàdúrà àtèmi àti rẹ mo ẹ̀sẹ̀ parí program yẹn lánàá ni àtèmi àti rẹ lórúkọ Jésù àní sọmọ nù. mo ẹ̀sẹ̀ parí program yẹn lánàá ni wọ́n fẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ra ògo padà ṣùgbọ́n ògo tó ti lò tẹ́lẹ̀ wọn lè lò mọ́. ọ̀pọ̀lọpọ̀ tó ń pariwo àfẹ́ kan change owó kì í ṣe pé torí pé wọ́n kówó sílé torí májẹ̀mú tí wọ́n ti lọ dá pẹ̀lú owó tó wà lọ́wọ́ wọn. ọ̀pọ̀lọpọ̀ ló ní kó sí owó nílé, ọ̀pọ̀lọpọ̀ ló rán òkú níṣẹ́ and the note tán fún náà nìyẹn ni 1,500. mo ti gbélé kan rí màá forúkọ bolé yẹn láṣìírí. my landlady ó ní ATM nínú ìjọba ẹ̀mí. pé ATM machine gbogbo tẹ bá rí nínú ara ó ti wà nínú ìjọba ẹ̀mí. kò sí nǹkan TV ti wà nínú ìjọba ẹ̀mí, kò sí nǹkan tẹ rí nínú ara tí ò sí nínú ìjọba ẹ̀mí. ẹ kọ́kọ́ fi kíní ẹ̀ sí mẹ́mórì yín. mọ́tò wà nínú ìjọba ẹ̀mí ló fi wà nínú ara. tẹ bá ṣe mọ́tò tẹ bá dé sí ìkan kò ní ṣiṣẹ́. understand? ìjọba ẹ̀mí agbára kan ló ń control ẹ̀. agbára kan ló ń control ẹ̀. so that gbogbo tẹ bá ti nínú ìjọba ara ẹ tí mo sọ nígbà yẹn òun náà máa wo fídíò tó bá sì wà láyé. gbogbo àwọn tó ń ṣe ládùúgbò ẹ̀mí náà ti ń rújọ ògbó wọn nìyẹn. ọmọ ní dárúkọ mi. àṣírí wà nù ayé níta bá rán mi dé gẹ́gẹ́ bí ìpele tí ẹ máa wà ní ẹgbọ́dọ̀ sọmọ tó gbọ́dọ̀ kọjá ìpele tó bá wà. ṣùgbọ́n mo gbàdúrà fún gbogbo wọn tó ń wò mí lórúkọ Jésù kò ní sọmọ nù. ẹ dẹ̀ jẹ́ ká tọ́ àwọn ká sọ àwọn ìrìn ẹ̀ṣẹ̀ àwọn ọmọ wa. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló máa sọnù ní December àmọ́ January nítorí wọ́n fẹ́ rí ní ìwọ̀n agbára. torí tí àwọn olówó fẹ́ rí ní agbára owó wọn. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ rí ní agbára owó wọn. gbogbo àwọn tó ṣoògùn pátá náà máa ní prudent tó bá change náà tì. torí oyin tán fi tẹ́lẹ̀ nǹkan tán ṣe old wọn èyí tá à ń lo present wọn yìí tó bá lè change ẹ̀ kò ní jẹ́ wọn náà gbọ́dọ̀ change. ẹ tó bá fi dọ́là pilẹ̀ tiẹ̀ ńkọ́. ṣé Nàìjíríà. ẹ tó bá fi dọ́là pilẹ̀ tiẹ̀. ẹ tó bá fi dọ́là pilẹ̀ tiẹ̀ kò sáṣìírí kan ẹ má yẹ ká lọ́nú ẹ̀ ṣé kí n ṣògùn owó fún yín díẹ̀. à ń bọ̀ àwọn ẹ̀rọ gbọ́ lè. mo kàn lè sọ díẹ̀ fún yín oògùn owó kò sí oògùn owó kò sí nǹkan tó ń jẹ́ oògùn owó nínú ìjọba ẹ̀mí. ìjọba ara náà ti ń pe oògùn owó kí là ń pè lóògùn owó lóun ni ó lọ fi kádàrá yáwó ní lórí ó dà kó fi lo kádàrá yẹn láti fi yáwó ọkọ lo kádàrá tarẹ nǹkan méjì tó wà ń bẹ̀rẹ̀ ni. kò sí nǹkan tó ń jẹ́ oògùn owó nínú ara náà ti ń pè lóògùn owó bọ̀ nínú ìjọba ẹ̀mí kò sí nǹkan tó ń jókòó owó ìdá kó lo kádàrá tiẹ̀ ọkọ lo kádàrá yẹn. ó dàbí ẹni tí ó fẹ́ lọ sí báńkì tó fẹ́ lọ yáwó ni tó fẹ́ mú kọlátẹ́rà dání wọ́n ní property kí ni kọlátẹ́rà tó nù àwọn ohun tó fẹ́ fi dúró. nǹkan tó fẹ́ fi dúró bí property lágbájá mo fẹ́ fi dúró ìyẹn ni ògo ẹni tán lọ mú wá ọ̀ kó sọ pé òun fẹ́ lo ta rẹ̀ o dẹ̀ lè bá so that kò sí nǹkan tó ń jogun owó o fẹ́ yáwó nínú ìjọba ẹ̀mí ni bóyá nǹkan tó yẹ kó o ní láàrin 40 years wọ́n á sún fún ẹ láàrin bábí 5 years or 10 years or 20 years so that kò sí nǹkan tó ń jogun owó. mo gbọ́ story kan tẹ post recently mi ò fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. ẹlòmíì máa ṣògùn owó tán máa bá obìnrin kan pàdé àwọn tó lówó àwọn làlérí máa ń darí náà ṣàyí náà nìkan mi
Holy Spirit fún lórí ọ̀fẹ́ ló máa lọ sàṣìlówó wọn tó wá sàṣìlówó tán ó máa bóbìnrin kan pàdé obìnrin tó bá pàdé yẹn àwọn náà ló wá jókòó tó gún yẹn àwọn àjòkó tì í bẹ́ẹ̀ ni tó bá ti sàṣìlẹ̀ tán wọn máa bóbìnrin kan pàdé there is one woman that came here 2 years ago woman yẹn ti kú báyìí I told him lọkọ lówó àtọkọ rẹ lówó kò rántí mọ́ ṣèfọmù rẹ prayer I pray simple prayer I told him ọkọ yẹn ṣáájú owó ìyàwó kiri tó ẹsẹ̀ fẹ́ yẹn gangan lówó tó wà nílẹ̀ tó bá ń lépa àlùjọ̀nú ni kì í ṣe ènìyàn èmi dé ìtàlùjọ̀nú rí mo sọ pé àlùjọ̀nú